Dúpẹ́ lọ́wọ́ alárùràbí tí ó ṣọ́ wa dé ibi báyìí lénìí. A wà pẹ̀lú bàbá wa ìrújú àti ọkàn Ọlọ́run Prophet Olagoroye Faleyimu. Ẹ ti mọ bàbá wípé òdu ni wọ́n kì í ṣàìmọ̀ fún olóko. Bàbá ẹ kú kalẹ̀ sà. Ẹ kú kalẹ̀ mọ́. Ṣé dáadáa la bá yín? Dáadáa ni o. Ìbéèrè wa lénìí tí a fi wá bá yín ni wípé a mọ̀ wípé oríṣiríṣi òjíṣẹ́ Ọlọ́run ló wà. Gbogbo wọn dẹ̀ sọ iṣẹ́ yìí di bíi pé wọ́n ń ṣe bísínẹ́sì ni. Ṣùgbọ́n wọ́n ṣe máa ń rìtáyà nídìí iṣẹ́. Ṣé bẹ́ẹ̀ náà ni rìtáyámẹ́ǹtì wà fún iṣẹ́ Olúwa? Màá dá yín lóhùn lórí question tẹ́ béèrè yìí. Mo ti sọ tẹ́lẹ̀, mo ti fẹ́ kẹ́ òjíṣẹ́ Ọlọ́run mẹ́ta ló wà. Ó wù mí ṣe. Mo fẹ́ máa fi jẹun. Ọlọ́run pè mí. Àwọn tọ́lọ́run bá pè wọn kì í lọ́rọ̀ ní iṣẹ́ Olúwa. Wọn kì í ní ọrọ̀, wọn kì í fi iṣẹ́ Olúwa, wọn kì í ní dúkìá ń bẹ. Lẹ́yìn yẹn wọ́n rìtáyà níṣẹ́ Olúwa. Àwọn míì wà tó ń lọ kẹ́kọ̀ọ́ wọ́n rìtáyà. Samuel ó rìtáyà, ó gbéje kan lọ́wọ́ ọmọ ẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run tó bá ń dàgbà jù ó lè hand over lọ́wọ́ ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ máa ṣiṣẹ́ lọ kó tó bá jẹ́ wòlíì kó fẹ̀yìntì. Ó máa ní stage. But most of òjíṣẹ́ Ọlọ́run náà ìmí ìwà wọn máa ń kú, àwọn míì wà wọn ń fẹ́. Àwọn tọ́lọ́run ò pè wọn ń fẹ́ rìtáyà. Tó ti yé yín tó ń kẹ́kọ̀ọ́, àwọn tó lọ sí sùn tó ń kẹ́kọ̀ọ́ ó yàtọ̀ ẹni tọ́lọ́run pè. Samuel wà ní Bíbélì. Ó rìtáyà, ó gbé àkóso lọ́wọ́ àwọn ọmọ ẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ò ṣe bí Samuel. So bó ṣe rí nìyẹn. Tí ó bá yẹ kí wọ́n rìtáyà, kí wọ́n bá rìtáyà kí lá máa ṣẹlẹ̀. Àwọn ọmọ tó bá yẹ kó succeed ẹ, ó dàbí ọba ni tó bá wà lórí ìtẹ́ tákòkò ẹ̀ bá pé tí ò bá fẹ́ lọ, tó bá fẹ́ fa ọjọ́ mọ́. Àwọn ọmọ tó jẹ́ ọmọ akíkanjú tó jẹ́ ọmọ tó lè represent ẹ á kú lójú ẹ. Lójú bẹ́ẹ̀ náà ó ti lo gba tiẹ̀ mọ́ tí ó ti lo gba ọmọ ẹ̀ mọ́ tiẹ̀. Kò ní sọ́mọ tó lè gbé nǹkan ìdìde. Ṣùgbọ́n Nàìjíríà lè níjà tí aláwọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ṣá láti bóyá àwọn fi ṣe olúwalẹ̀ àwọn rìtáyà. Ṣé aláwọ̀ tó ń ṣe bẹ́ẹ̀? Wọ́n wà dáadáa, wọ́n pọ̀ l'Anglican Methodist. Wọ́n ti máa ń ṣe. Ẹ̀ tí wọ́n máa ń retired. Ó wà dáadáa. Tí àwọn ìbá ṣiṣẹ́ ìjọba. But náà àwọn wòlíì ló kọ́ mọ́ jù ń bí. Tí wọ́n rìtáyà tó bá dẹ̀ darúgbó náà, wọ́n á rìtáyà sílé náà, wọ́n á fara tì sílé. Bàbá wa tí bá pẹ́ iṣẹ́ ìjọba ni wọ́n ní kéèyàn ṣiṣẹ́ tí ẹ bá ṣe 35 years wọ́n ní kó rìtáyà sí iṣẹ́ Ọlọ́run bí ọdún mélòó náà gbọ́dọ̀ fi ṣiṣẹ́. Ó depend ló ministry yẹn láwọn Anglicans oní post tó ń ṣe oní time tó ń lè rìtáyà Methodist bẹ́ẹ̀ oríṣiríṣi wọn pa àwọn yẹn kẹ́kọ̀ọ́ ni. Wòlíì tó bá ti tó àkókò tó bá jẹ́ pé ọmọ bíbí inú ẹ̀ ó ti fẹ́ máa mú ọmọ tó máa succeed ẹ̀ ti fẹ́ máa mú tí ò bá rìtáyà fún ọmọ yẹn tó ti yé sìn ọmọ yẹn lè kú lójú ẹ̀. Alùpàtẹ ẹlòmíín wà tó jẹ́ pé tó bá rí pé ọmọ yẹn máa kọ́kọ́ sọ pé kí Ọlọ́run kúkú mú ẹ̀mí òun lọ kọ́mọ yẹn lè wà ní ipò ẹwọ́ ṣọ́fà nígbà tó máa kú tó ṣe gbogbo tó ń sọ pé tó ti kíní tó tọrọ pé kóun kú lọ tó bá jẹ́ kó yẹ kú yẹn gbà yẹn náà ọmọ ò ní sọ̀sídìí ẹ̀ lẹ́nu ẹ̀rí pọ̀ ọmọ ẹ̀ ti sọ̀sídìí ẹ̀. So àwọn ọmọ tó bá yẹ kó jẹ́ akíkanjú tó lè represent tó mọ wọn máa ń kú lójú wọn ni. Tí wọ́n bá kọ̀ tí wọ́n bá gbé pò yẹn sílẹ̀. Bí wọ́n bá gbé pò yẹn sílẹ̀. Bàbá tá bá ń sọ nípa wòlíì ẹni àmì ìró ni wòlíì tí èèyàn gbọ́dọ̀ fi ẹnu àbò kan tí wòlíì bá wá sọ̀rọ̀ kan bóyá ó rí prophecy kò wá lọ bẹ́ẹ̀ bó ṣe sọ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbé fọ́tò ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí gbé. Tẹ́ ní gbogbo àìnímọ̀ ni ṣé gbogbo nǹkan náà fẹ́ kó ṣẹlẹ̀ nígbà tó Ọlọ́run bá rán iṣẹ́ ní kó lọ jíṣẹ́ fáwọn kan tó o bá lọ jẹ tó ti ń sìn tó o bá lọ jẹ ó lè gbàdúrà ó lè sọ pé ẹni àárí o wà gan ló mú wá o kí nìdí tí wọ́n fi ń wá sẹ́dọ̀ wòlíì kó gbàdúrà fún wọn wọ́n bá lógun kì í ṣe gbogbo ìran Nàìjíríà náà sọ pé gbogbo ìran náà fẹ́ kó ṣẹ nígbà tí mo rí ìran ní 209 tí mo sọ pé àwọn ní tíátà 25 máa kú ó ní solution gbà ní kàn gbàdúrà instead kàn gbàdúrà ìpè náà ń ṣe fún wa tó dẹ̀ pé 25 yẹn wọ́n náà máa pè wá lẹ́jọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní 419 ní Woli Faleyimu ó dẹ̀ pé inú wa ò dùn bó ṣe rí bẹ́ẹ̀ yẹn tí a fẹ́ kéèyàn máa kú ni
ẹni tá a rìnrìn kú sí a máa gbàdúrà ẹ wo ti tó láti mú tá a sọ ń gbà yẹn aláàdí pé àwọn àjẹ́ dé fìlà ẹ̀kú fún aláàdí fẹ́ kí wọ́n máa mú gbé kalẹ̀ pé kí wọ́n máa gbàdúrà fún kó lè fojú ẹ̀gàn orí fèsáyà kó mọ̀ kú ó wà ń bẹ̀ ẹ lọ́wọ́ ní túùbù mi so aládùúrà náà ló gbà fún alágbé àwọn aṣọ lọ́jọ́ yẹn pé a gbé àdúrà kalẹ̀ fún kò sígbà tá a sọ. tábà rẹ tó wá fi ẹnu àbùkù kọ wòlíì nǹkan kí ló lè ṣẹlẹ̀ sí ó máa gbàdúrà jẹ́ ẹlẹ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ àwọn wòlíì tó ń bínú wọ́n máa gégùn fún wọn ni ó dẹ̀ wà lọ́wọ́ wa ṣùgbọ́n ojú ti là ẹni tó ṣe ẹ́ lóore lénìí ó lè dọ̀la kó ṣe ẹ́ níbi ẹni tó ṣe ẹ́ ń bi lénìí ó lè dọ̀la kó ṣe ẹ́ lóore jẹ́ ìsọ̀kan fún yín ẹnìkan ó ṣẹ̀mí wọ́n dẹ̀ lọ múrúkọ ìyá ìwà wọn ní kí n bá tiẹ̀ jẹ́ kí mo sọ fún yìí mo ní èmi ò ń bá tèèyàn jẹ́ èmi ò mọ̀ báwọn èèyàn ṣe lọ wórúkọ ìyá ìwà àlórúkọ ẹ̀ létàn ló wá jẹ́ni tó wá wúlò fún mi lénìí mo wá pa àwọn ẹ̀ pé kí n bá ti bá tiẹ̀ ní ìjẹ́ lọ́jọ́ yìí kó ti darọ àbí kó ti ya wèrè ìwúlò tó wúlò lénìí ṣé ó lè wúlò tí ó ti yé sìn àgbẹ̀dọ̀ mélòó ni tá a bá nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn Ọlọ́run ló máa ẹni tí Ọlọ́run àwọn gbogbo àwọn tó ń ṣe Ọlọ́run ló máa ṣèdájọ́ fún wọn tó bá dọ̀la àwọn alájẹ ẹlẹ́yà wọn ìyá pupa ló ń bá wọn jà nígbà tó bá ń gbàdọ̀ ọdẹ ẹ má ti fọwọ́ kan ní òróró mi ẹ má ṣe ṣe àwọn wòlíì mi ní ibi gbogbo àwọn tó ń bú wa Ọlọ́run ló rán wa tó bá jẹ́ pé kì í ṣe Ọlọ́run ló bá rán wa tó ti ń sìn ìyà ò ní jẹ wọ́n tó Ọlọ́run bá rán wa tó Ọlọ́run ló rán wa tó bá ń bú wa ìyà á jẹ wọ́n ẹ̀rí gbẹ̀yìn wọn so àwa ò nídìí láti máa bó jẹ́ àwọn alágbára àwọn tó jẹ́ wòlíì ayé àtijọ́ wọn ti gégùn fún wọn ojú ti là